Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ̀nyín. Ká tó mú ìròyìn àgbáyé náà wá sétí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ilé-iṣẹ́ ibùdó ìfọpo ti Dangote ni ó tuntun jáwó epo pẹtiró wálẹ̀. Ẹnìkan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC ló ti pagi ìkìlọ̀ sí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ìpínlẹ̀ Anambra Soludo ló ti sọ di mímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà nílò àwọn tí ń dìbò. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti jáwé olúborí gẹ́gẹ́ bí ẹni tí yóò máa gbé àsíá ẹgbẹ́ òṣèlú APM níbi ipò aláṣẹ. Gómìnà ìpínlẹ̀ Plateau ló ti pagi ìkìlọ̀ lórí ṣíṣe ìpalára fún àwọn èrè oko àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú dídá ẹran jẹ ní ìta gbangba. Lẹ́ka ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí Udeze ni ó ti sọ di mímọ̀ pé Fẹ́mi Azeez ló ṣì ní àwọn nǹkan tí ó lè ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀_22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Iléeṣẹ́ ibùdó ìfọpo ti Dangote ni ó tuntun já owó epo pẹtiró wálẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ṣe ń gbé wálẹ̀ láti iye owó tó jẹ́ 1,275 naira per litre sí 1,250 naira per litre gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀, tí ìwé ìròyìn kan sì fi ìdí rẹ̀ múlẹ̀. Ìpè eléyìí ni ó wáyé látàrí bí ọ̀rọ̀ epo rọ̀bì ṣe tún já wálẹ̀ ní àwọn ibì kan tó jẹ́ ọjà àgbáyé. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé wọ́n ti fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ fún àwọn ènìyàn tí ọ̀rọ̀ kàn, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé àdínkù yìí òun ni ó lọ ní ìbámu ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè àgbáláyé nípa ti ọjà àgbáyé, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ ìwádìí fi hàn wípé àwọn ilé-iṣẹ́ epo kọ̀ọ̀kan ni wọn kò tí ì já owó epo tí wọ́n wálẹ̀. Bákan náà ni ibùdó ìfọpo ti Dangote sọ di mímọ̀ pé irúfẹ́ ìgbésẹ̀ yìí ló tún jẹ́ ọ̀kan gbòógì nípa ti ètò ọrọ̀ ajé àti àwọn nǹkan mìíràn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹnìkan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC, Ajíbọ́lá Bashiru, tó tún jẹ́ alága tó tún jẹ́ akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC, ni ó ti pagi ìkìlọ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ láti má ṣe ìwà wòlù ṣáájú ètò ìdìbò tó fẹ́ wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí. Gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé àṣeyọrí ni ó lè wáyé nígbà tí wọ́n bá ṣiṣẹ́ takuntakun, tí wọ́n bá fi ààyè gba ìṣọ̀kan láàrin ara wọn. Bashiru, ẹni tó sọ ilé ìdìmọ̀ níbi ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n ti fi ìgbà kan rí jẹ́ òṣìṣẹ́ ti ìjọba ìbílẹ̀ ní ilé rẹ̀ tó wà ní ìlú Òṣogbo. Ó ṣe àpèjúwe wípé ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n gbọ́dọ̀ kọjú àfojúsùn wọn, tí wọ́n sì gbọ́dọ̀ fi ara jìn lórí àṣeyọrí èyí tí wọ́n fẹ́ ṣe níbi ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà. Ó ní wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ láti ojúlé kan sí ojúlé kan láti lè rí pé wọ́n jáwé olúborí. Ó rọ àwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC láti gbé ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọ̀ àbọ̀rọ̀ ara wọn ti sápá kan, kí wọ́n sì ṣiṣẹ́ fún àṣeyọrí níbi ètò ìdìbò gómìnà tí ń bọ̀ lọ́nà. Ìpè tí Bọ́lá Oyèbámíjí tí wọ́n fà kalẹ̀ bá jáwé olúborí ni yóò jẹ́ àǹfààní fún gbogbo àwọn ènìyàn wọ̀nyí, gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe Ajíbọ́lá Bashiru yìí ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Anambra ìyẹn Chukwuma Soludo ni ó ti sọ di mímọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ lásìkò yìí ó ti fi ààyè gba bíbá ara ẹni sọ̀rọ̀ tó ní ìtumọ̀ nípa ti ọ̀rọ̀ àwọn ẹ̀yà Ìgbò ní orílẹ̀-èdè Nàìjíríà, tó sì rọ àwọn alẹ́nulọ́rọ̀ láti wò kọjá ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjìjàgbara àti àwọn nǹkan mìíràn bíi ti àwọn Biafra. Soludo, ẹni tó sọ ilé ìdìmọ̀ lọ́jọ́ àbámẹ́ta Sátọ̀dé lẹ́yìn tí ó wo eré orí ìtàgé kan ìtàn, níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ pé ohun tí àwọn aráabí yìí ṣe ni ó ti mú ìfọ̀kànbalẹ̀ wá lápá ọ̀dọ̀ tòun, wípé àwọn ẹni wọ̀nyí náà ni wọ́n rí bí nǹkan ṣe dé dúró fún àwọn Ìgbò ní orílẹ̀-èdè Nàìjíríà, tó sì sọ di mímọ̀ pé kò ní í ṣe pẹ̀lú gbogbo àwọn àǹjìjàgbara tí àwọn ti Biafra èyí tí ó lọ fún ọdún pípẹ́. Bákan náà gbogbo ṣùgbọ́n káàdùn fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kópa níbi eré orí ìtàgé náà. Gómìnà yìí sọ di mímọ̀ pé lásìkò ìjà ogun abẹ́lé òun ṣẹ̀rí rẹ̀ pé nínú ogun yìí ìyá òun kú sí, tí bàbá òun sì fi ara gba ọta ìbọn. Ó wá sọ di mímọ̀ pé òun fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn Ndigbo ni wọ́n nílò orílẹ̀-èdè Nàìjíríà, tí orílẹ̀-èdè Nàìjíríà náà sì nílò àwọn Ndigbo láti lè ṣe àṣeyọrí nípa àwọn kankan ní orílẹ̀-èdè Nàìjíríà.
ẹgbẹ́ òṣèlú APM ni wọ́n ti kéde rẹ̀ wípé gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni yóò máa gbé àsíá ẹgbẹ́ òṣèlú náà níbi ètò ìdìbò sí ipò aláṣẹ ní ọdún 2027 lẹ́yìn tí wọ́n fi ẹnu kò níbi ètò ìdìbò abẹ́nú wọn tó wáyé. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló tún gba ìwé ẹ̀rí pípadà sínú ẹgbẹ́ òṣèlú yìí gẹ́gẹ́ bọ́n ṣe fún ní ìwé ẹ̀rí náà láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe alága fún ẹgbẹ́ òṣèlú APM Yusuf Dantale gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé gbogbo ayẹyẹ yìí ni ó wáyé ní gbọ̀ngàn kan tó jẹ́ Ògúnléṣì ní ìlú Ìbàdàn tó tó di wípé wọ́n fún gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ní àsíá ẹgbẹ́ òṣèlú náà. Wọ́n ti fi ìwé pe gbogbo àwọn alága ìpínlẹ̀ mẹ́rìndínlógójì lórílẹ̀-èdè Nàìjíríà láti wá bí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé nípa ti àwọn nǹkan tó lè ṣe fún àwọn gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni wọ́n sọ di mímọ̀ pé ó jáwé olúborí látàrí àwọn àṣeyọrí èyí tó ti ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutswanga ni ó ti fi ìgbà kan ti pagi ìkìlọ̀ lórí ohun tí ó ní ṣe pẹ̀lú dídá ẹran jẹ ní ìta gbangba àti máa ba èrè oko jẹ́ àti fífún àwọn ohun ọ̀sìn ní májèlé gẹ́gẹ́ bí ó ṣe sọ eléyìí di mọ̀ pé irúfẹ́ ìwà yìí ni kò ní jẹ́ ìtẹ́wọ́gbà àti wípé ó dàbí ohun ìdúkokò sí àlàáfíà àti ìṣòro ètò ààbò ní ìpínlẹ̀ náà. Mutswanga ni tó pagi ìkìlọ̀ yìí níbi ètò ìgbóhùn sí afẹ́fẹ́ kan láti sàmì sí ọdún kẹta tó lò ní ipò gómìnà ní ọjọ́ Ẹtì Friday àná ló ti sọ di mọ̀ pé ìṣèjọba rẹ̀ ni ó ti yanjú àwọn ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí àti àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìkọlù ní àwọn agbègbè kan. Gómìnà yìí wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn kò ní fi ààyè gba ẹnikẹ́ni tó bá ń tàpá sí òfin ìpè irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá gbá lọ́rùn ọwọ́ mọ́ ni wọn yóò jẹ́ kó jẹ́ ìyàn rẹ̀ níṣó. Tó sì sọ di mọ̀ pé àwọn àlàkalẹ̀ kan ti wà nílẹ̀ láti rí pé ààbò wà fún gbogbo àwọn ará ìlú kí wọ́n sì máa bára wọn gbé pẹ̀lú àlàáfíà. Lẹ́ka ìròyìn eré ìdárayá ẹni tó ti fi ìgbà kan níjà agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà Ifeanyi Udeze ni ó ti sọ ọ́ di mímọ̀ pé òun ní ìgbàgbọ́ wípé ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù Super Eagles Fẹ́mi Azeez ni yóò ṣe ní àwọn nǹkan tí ó lè ṣe ní dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Nàìjíríà. Udeze ẹni tí ó sọ eléyìí di mímọ̀ látàrí bí Fẹ́mi Azeez ṣe dáadáa sí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Zimbabwe níbi ìdíje Unity Cup níbi tó ti gbá góòlù méjì wọlé gẹ́gẹ́ bó ṣe wá sọ ọ́ di mímọ̀ pé agbábọ́ọ̀lù yìí ni òun rí gẹ́gẹ́ bí ẹni tí ó lè ṣe dáadáa tó sì lè rí dáwùlà rẹ̀ lò fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ní ọjọ́ iwájú gẹ́gẹ́ bó ṣe sọ ọ́ di mímọ̀ pé agbábọ́ọ̀lù yìí ní orí pápá ló wà ní gbogbo ibi kan láti lè rí pé ó ṣe dáadáa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Ní báyìí ó wá sọ di mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n nílò agbábọ́ọ̀lù yìí ní láti ṣe dáadáa ní ọjọ́ iwájú. Bí ẹ kò bá gbàgbé nípa ọjọ́ àbámẹ́ta Sátọ̀dé òní ní ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Jamaica ní ìpele àṣekágbá final ti ìdíje Unity Cup. Bí yóò ti mọ̀ rèé fún ìròyìn àgbáyé láti kàn ní amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook Gbàgede Ìmọ̀ TV, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí gbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí bọ̀ wá, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa láwọn máa ṣe nǹkan níṣẹ́ wa o. Ire o, ire kàbìtì. Thank you.